A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìpàdé ìgbìmọ̀ tí ó yẹ kí ó wáyé lónìí ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó ni kò tètè bẹ̀rẹ̀ bí àwọn agbófinró ṣe gba gbogbo inú ọgbà ilé ìgbìmọ̀ kan. Ìròyìn jábọ̀ wípé kò dín ní ọkọ̀ ìpàráàrò ọlọ́pàá 10 tí wọ́n wà kalẹ̀ sí ẹnu ọ̀nà àbáwọlé sí ilé ìgbìmọ̀. Bí àwọn aṣòfin ṣe kóra jọ síwájú ilé ìgbìmọ̀, àwọn orísun ìròyìn kan jábọ̀ síwájú àkókò yìí wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti gbégi dínà ọ́fíìsì agbẹnusọ Mojísọ́lá Mẹ́ràndá, ṣùgbọ́n àwọn èrò ìwòran ń wo bí nǹkan ṣe ń lọ sí. Ìròyìn tuntun mìíràn tún tẹ̀ wá lọ́wọ́ wípé agbẹnusọ ilé ìgbìmọ̀ Mojísọ́lá Mẹ́ràndá padà darí ìpàdé ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó láàrin rògbòdìyàn bí àwọn agbófinró ṣe gba ilé ìgbìmọ̀ ní ìpàdé yìí fi wáyé, bí àwọn aṣòfin ṣe fi tipátipá wọ inú ilé ìgbìmọ̀ pẹ̀lú àtìlẹ́yìn ìṣọ̀kan láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ láàrin aago 12:30 ọ̀sán. Ìròyìn jábọ̀ wípé àwọn òṣìṣẹ́ padà kápá àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n kọ́kọ́ gba ilé ìgbìmọ̀ kan. Fàákájà ilé ìgbìmọ̀ walẹ̀ jìn sí i pẹ̀lú ìjà adarí láàrin agbẹnusọ ilé ìgbìmọ̀ àná Mudashiru Obasa àti Mẹ́ràndá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Edo Sínátọ̀ Monday Okpebholo ti jẹ́jẹ̀ẹ́ láti kọ ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù ránṣẹ́ sí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ EFCC lórí ẹ̀sùn màgòmágó owó ìlú lábẹ́ ìṣàkóso aṣíwájú rẹ̀ Godwin Obaseki. Àbájáde láti ọ̀dọ̀ ìgbìmọ̀ olùṣèwádìí ṣe àfihàn wípé n96 billion ni wọ́n ṣe kùmọ̀kùmọ lábẹ́ ìṣèjọba Obaseki. Okpebholo ṣe àfihàn yìí níbi tí ó ti gba àkọọ́lẹ̀ àbájáde ìwádìí rìpọ́ọ̀tù tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ní ìlú Benin kí akọ̀wé àgbà Fred Itua tó ṣe àfihàn rẹ̀ nínú àtẹ̀jáde àná. Ìgbìmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ ní ọjọ́ 18 oṣù Kejìlá ọdún 2024 ni ó ṣe ìwádìí lórí alága ìjọba ìbílẹ̀ 18 tí wọ́n júwe ilé fún láàrin ọjọ́ 4 oṣù Kẹsàn-án ọdún 2023 sí oṣù Kọkànlá ọdún 2024. Àkọọ́lẹ̀ yìí ṣe àfihàn wípé kì í ṣe àwọn alága ìjọba ìbílẹ̀ wọ̀nyí nìkan ni wọ́n lọ́wọ́ nínú ìnákúnàá owó. Àwọn èèyàn pàtàkì láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) náà kópa nínú ìṣòwò báṣubàṣu. Gómìnà gbóríyìn fún ìgbìmọ̀ olùṣèwádìí fún iṣẹ́ gidi tí wọ́n ṣe, bí ó ti ní kò ní sí ààyè fún ìnákúnàá owó mọ́ nínú ìṣèjọba. Ó ní ó ṣe pàtàkì láti lè jíyìn pẹ̀lú ọwọ́ mímọ́, transparency and accountability, kí wọ́n sì fi gbogbo àwọn tí ajẹ́ ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adàlúrú kan tí wọ́n ń da ìpínlẹ̀ Zamfara láàmú ti jẹ́wọ́ wípé àwọn kò lè ṣe ìkọlù sí ìlú Kàrí ní ìjọba ìbílẹ̀ Kàúrà látàrí agbára ọ̀tọ̀ tí wọ́n ní. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Gúúsù ní olórí ìlú kan, Yusuf Muhammad, ní abúlé yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ Yansake tí ẹ̀rù wọn ń ba àwọn adàlúrú wà. Ìdí nìyí tí ẹ̀rù ṣe máa ń ba àwọn adàlúrú àti ṣe ìkọlù sí ìlú wọn nítorí wọ́n mọ̀ wípé àwọn kò ní fi ara rẹ̀ lọ. Ó ní ọ̀pọ̀ ìgbà ni àwọn wọ̀nyí ti ń ṣe ìkọlù sí àwọn ìlú lágbègbè tí wọn kò tó bẹ́ẹ̀ àti wọ inú ìlú wọn. Muhammed ní ọ̀pọ̀ adàlúrú ni ọmọ ẹgbẹ́ Yansake ṣekú pa ní ọjọ́ tí wọ́n gbìyànjú rẹ̀ wò. Fún ìdí èyí, adàlúrú kankan ò jẹ́ dá lábàá àti wọ ìlú wọn wá nítorí wọ́n mọ agbára ti ẹ̀mí àti ti ara tí àwọn ní. Èyí ń wáyé bí àwọn adàlúrú ṣe gbìyànjú àti ṣe ìkọlù sí ilé alága ìbílẹ̀ Bakori ní ìpínlẹ̀ Katsina lálẹ́ àná, ṣùgbọ́n tí àwọn ẹ̀ṣọ́ aláàbò àti fìjìláńtè ba ìmọ̀ wọn jẹ́. Ìròyìn jábọ̀ wípé láàrin aago 11 kọjá ìṣẹ́jú 15 ni àwọn agbébọn ṣe ìkọlù sí àdúgbò ní ìlú Bakori. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀, Muhammad Idris, sọ fún akọ̀ròyìn wípé àwọn agbébọn yìí dé togun-togun bí wọ́n ti gbìyànjú àti já wọ ilé alága, ṣùgbọ́n tí wọn kò ṣe àṣeyọrí. Nígbà tí wọn kò ríbi wọ ilé alága ni wọ́n tún gbìyànjú àti wọ ilé ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Tukur Abdullahi, ṣùgbọ́n
tí àwọn ẹ̀ṣọ́ súré dé ibẹ̀ tí ó mú àwọn agbébọn yìí na pápá bora. Mohammed fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwọn adàlúrú ń wọ ìlú Bákórì. Ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò gbìyànjú, bẹ́ẹ̀ ni ìró ìbọn láti ọ̀dọ̀ àwọn fìjìláńtè náà mú kí àwọn adàlúrú yìí sá lọ nítorí ìbọn ọwọ́ wọn kì í ṣeré ọmọdé. Lẹ́yìn èyí ni ìròyìn jábọ̀ wípé àwọn agbébọn wọ̀nyí padà rí oníṣòwò màálùú kan Auwalu jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ní agbègbè Nasarawa. Èyí mú kí ó ṣeé ṣe nítorí ilé wọn ò sí láàrin ìlú, ẹnu ibodè ni wọ́n ń gbé. Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ASP Sadiq Aliyu sọ̀rọ̀ ni ó já sí pàbó nítorí kò gbé aago rẹ̀, bẹ́ẹ̀ ni kò fèsì sí àtẹ̀jíṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣe ẹ̀sùn lánàá wípé àwọn kan ń pètepèrò àti dá wàhálà sílẹ̀ lónìí ọjọ́ Ajé sí ìpínlẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ó fi ẹ̀sùn kan Minister of Marine and Blue Economy Gbóyèga Oyètọ́lá wípé òun ló ń darí ìgbésẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ kọmíṣánná ọlọ́pàá, adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ìpínlẹ̀ Ọ̀ṣun àti adarí àjọ NSCDC ní ìpínlẹ̀. Gómìnà tí ó ké gbàjarè yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Òṣogbo lánàá ní kí ọmọ orílẹ̀-èdè mú Oyètọ́lá àti àwọn agbófinró ìpínlẹ̀ Ọ̀ṣun bí ìjàmbá kankan bá wáyé bẹ̀rẹ̀ láti òní. Ó ní ó ṣeni láàánú wípé àwọn ọ̀gá òṣìṣẹ́ agbófinró ń gba àṣẹ lẹ́nu Gbóyèga Oyètọ́lá nítorí ó jẹ́ mọ̀lẹ́bí ààrẹ, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn á sa ipá tiwọn láti mú kí àlàáfíà jọba ni wọ́n fi ń ké sí tọkùnrin tobìnrin onínúure ará ìlú kí wọ́n kíyèsí ohun tí ó lè ṣẹlẹ̀ kí ó tó pẹ́ jù. Gómìnà ní òun mọ ààrẹ gẹ́gẹ́ bí olùpamọ́ òfin àti ẹni tí ó ní ìgbàgbọ́ nínú ìdájọ́ òdodo. Òun sì mọ̀ wípé ààrẹ kò lè pàṣẹ kí ìlú dàrú, kò ní fi ṣe ẹní gbìyànjú rẹ̀. Ó ṣe pàtàkì láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ kò ní ṣe àtìlẹ́yìn fún ohun tí ó máa fa ìtàjẹ̀ sílẹ̀. Gómìnà ní ohun tí ó fa ìjà kò ju ìlàkàkà àti dá àwọn alága kánsù padà pẹ̀lú àṣẹ ilé-ẹjọ́ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Gómìnà ní òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú bí wọ́n ṣe júwe ilé fún àwọn alága àti kánsẹ́lọ̀ tí wọ́n yàn níbi ìdìbò ọdún 2022. Ilé-ẹjọ́ gíga méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó júwe ilé fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Police Service Commission PSC ti bu ọwọ́ lu Jimoh Moshood gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá tuntun fún ìpínlẹ̀ Èkó. Òun ni yóò rọ́pò Ọlárẹ̀wájú Ìṣọ̀lá tí wọ́n yàn sípò ní ọdún tí ó kọjá. Alukoro PSC Ikechukwu Ani fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde tí ó bu ọwọ́ lù lónìí. Kí wọ́n tó yàn án sípò, Jimoh ni kọmíṣánná ọlọ́pàá Ports Authority ní Eastern Port. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, Jimoh tí ó wá láti ìpínlẹ̀ Kwara jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá kí ó tó di igbákejì kọmíṣánná Airport Police, Finance and Administration àti General Investigation. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.